Jomi joke, yeah. Jomi joke, 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 Jomi joke. Well done. Hey, wabi. Kí ló ṣẹlẹ̀? Okay, o tún fẹ́ ṣe bí tànà àbí. Sọgbẹ́ni owó ẹ̀dá. Damilola now. Kò sí tán. Kí ló ṣẹlẹ̀? Kò sí gúlù. Kò sí kọ́bọ̀. The woman no get the money. Jọ̀ọ́ má bínú, ṣé ọ̀fẹ́ ló gbélé yìí? Ẹ wò ṣe rí kinní tí ń bẹ lórí mi. Àpò yóngàrí mo lọ bá wọn gbé. Wọ́n sì ní lọ bá wọn gbé lọ́fẹ̀ẹ́ ni. Mo jẹ́rìí ìwà ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́. Ìwọ wà lọ lọ́fẹ̀ẹ́ wà bọ̀ lọ́fẹ̀ẹ́. Kò possible tó dẹ̀ gan mo ṣe gbà bí ìbá yìí. Ó ti yẹ. Ọkùnrin yìí, bọ̀dá yìí. Níbẹ̀ yìí náà bí mo bí. Ẹ ń gbà mo sá fún yín gbangba. Tí mo ní gba kọ́nà yọ, táyìn náà tún wá dúró dè mí kọ́nà. Ẹ ti ẹ̀rọ owójọ́ wájú pé yín náà bí mo bí. Wo bí káwọn ọmọbìnrin má bàa sọ́ọ̀fà lèmi gan ṣe tán ṣe mọ́, ó ti yẹ mo tẹ́ṣẹ́ mọ́ gidi gan ni. Ọ̀gbẹ́ni Fẹ́mi level. N tẹ́ sọ ní ìsinyìí pé ìyá mi ọ̀tẹ́ ẹsẹ̀ mọ́ lórí ẹ̀mí sí ń ṣe alábàárò àbí. Iye ọkàn mi, I don't want to know, Fẹ́mi lówó. Ẹ wo kò sọ 100 naira ni tí yóò ń gàrí fún mi lọ́wọ́ lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ bá lè gba 100 naira yín padà wá fún 400 tó. Bọ̀ kí ló ṣe ẹ lọ sí ni inú fígò? Fẹ́mi lówó jọ. Wọ́n ní kò sọ ṣé mo parọ́ ni. Ẹ má wọrí padà wá fún gbogbo rẹ̀. Dódódó farabalẹ̀ ṣé o kí bóyá ṣe lánàá nìyẹn bóyá ṣe ń jẹta nìyẹn. Ìwọ ló jẹ́ kí n máa pẹ́ kọ́nà àwọn tó kò dẹ̀ ti ṣe bẹ́ẹ̀. My bad, I take the blame. Tó bá jẹ́ lórí owó yìí náà ni ń san ẹ̀ ń tọ́jú gbèsè náà san ẹ má wọlé yín wà fún gbogbo rẹ̀ létà. Yà á sín. Ṣé o tún fẹ́ gbà á ní? Mo bá lómi ọ̀tẹ̀ sọ pé mo 100 naira ń lọ. Ìgbà tún àárí wo bí tó máa bí ẹ̀dá kó má fún mi balance. Ayé burú gan o. Ayé burú jù láyọ̀ lọ. Mo sá fún wọn gbangba mo gba kọ́nà. Ẹ̀gbọ́n yìí sì wá dúró dè mí àárín. Ọkọ̀ ní ọ̀pá ẹ̀ ní jèrè bẹ́ẹ̀ ṣe ń lọ òun owó ẹ fi so nǹkan mi. Sì gba lásìkàdì mi lọ́wọ́ mi ẹ pàṣán yìí. Ìṣọmọkùnrin nìkan ni ibi líle láti ń bá kí kanjú ààrẹ obìnrin bí ọkùnrin àti kanjú obìnrin. Ẹkú jókòó. Wọ́n sọ pé ilẹ̀ ń béèrè mi. Bẹ́ẹ̀ ni bàbá, ẹ̀mí ni ẹyẹ méjì kò ń jẹ́ tiẹ̀. Ẹ dákun níbo làwọn eléyìí lọ báyìí? Bàbá, wọ́n ní ògiri létí, èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí n fẹ́ bá yín sọ ọ̀rọ̀ gbèsè ayé mi ni. It's about my life. Wọ́n ròyìn yín fún mi. Wọ́n lé èèyàn mi. Wọ́n kárí. Bàbá, ẹ jà wọlé. Ẹ̀wọ̀n jà wọlé. Àwọn kọ́sítọ́ọ̀mù ń bẹ́nu ilé àwọn ìmọ̀ǹdá ló ń lọ́wọ́. Wọ́n sì pọ̀ nú ilé. Bí bá sì ní ń já wọlé báwọn yóò sì dìra wọn lọ́wọ́ ẹja sọ nǹkan afẹ́ sọ ní àyín. Bàbá, iṣẹ́ gbaná ni mo ń ṣe. I deal with cocaine. I am a cocaine dealer. Mo fẹ́ kẹ́ rú mi lágbára. Kẹ́ rú mi lágbára kó wá ayé má tẹ̀ mí. Ìbọn ni o, àṣàsí ni o, èdì ni o, kó má kà mí. Ṣé nǹkan tó fẹ́ nù? Bàbá Dami. Dami o. Àgbẹ̀ mi mọ́ra kí ló ṣẹlẹ̀? Ẹ wá jẹ́ kí n sọ nǹkan fún yín, ẹ mọ̀ nǹkan. Ṣé mò ń jáde lọ báyìí, tí máa ti ń bọ̀, tí máa ti dé, ìyá bá yín mú kinní yẹn, kinní tẹ́ ẹ sọ yẹn, kinní gbẹmú yẹn. Ọ̀rọ̀ kinní yẹn kọ́ o. 10,000 mo béèrè lọ́wọ́ ẹ o. Bàbá mi kan tí mò ń sọ náà nìyẹn náà. Tí máa ti dé báyìí, bàbá yín mú bọ̀, bàbá yín mú 10K yẹn bọ̀, ó yẹ yín. Wá o. Kẹ́yìn kan fi wà lórí ọwọ́, ẹ fi wà lórí kinní yẹn lórí táwọn ẹ̀ bàbá mi.
ṣó mọ̀ pé last week bóyá ṣe nìyẹn ó fún mi. ọlọ́gbẹ̀ni tí wọ́n bá bí bàbá ńlá kú ẹ̀ ni wọ́n bí bàbá ẹ̀ dà kó o kó 10,000 fún bàbá ẹ̀ kó má kó 20,000 fún mi. Dami tí wọ́n bá bí ìyálàyà ìyá ẹ̀ bàbá ńlá kú bàbá ìyá ẹ̀ tó ti kú tí ò ní dáa fún wọn lọ́nà ọ̀hún tí wọ́n bá bí wọn dáa ìwọ fún ní 1 naira. sílẹ̀ bẹ́ẹ̀ ṣebí wọ́n ti gbàgbé àbí ó ti gbàgbé wípé èmi tèmi jẹ́ ìyá ẹni mo lóyún ẹ̀ fún dídí oṣù 9 ọyàn àyà mi dẹ̀ ló mú fọ́dún 3 kọ́rọ̀ lè dá lẹ́nu ẹ̀ mo tún fi ẹ̀yìn mi mo tún fi pọ̀n ẹ́ ó wá fẹ́ sọ pé tèmi ìyá bá wo àbí á jọ ṣojú èmi àti ẹ̀. wá sórí jẹ́ sọ ọkọ tó rọ́mọ tó ń wò yìí tó ti ọlọ́run ló fi kẹ́mi o tó ti yé kéèyàn mọ́ forí lálẹ́ o ọlọ́run ló fi kẹ́mi tó ti yé sórí 2023 tán fẹ́ dìbò yẹn ìyàwó next president ló ń wò yìí ọmọ lásán ló ń pè ní àwùjọ láìpẹ́ odò sí bíìsì káwọn máa yà yẹn ọmọ wo gbàjáde wàá tà tẹ́ ń paálí sílẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá mi bọ̀ tẹ́ ń paálí ọlọ́run wàá tà ó yá ọmọ máa lọ fún jásíjà ọmọ lọmọ yẹn bàbá Dami ìyá Dami ẹ̀rẹ̀ jẹ́ ìyá rẹ̀ àdàgbàjẹ́ lẹ́kùn farúgbó ara jámúdá ṣé bẹ́ẹ̀ ṣe máa ṣègbésí ayé yín rè tẹ́ ń bọ ọmọ jẹ́ tẹ́lẹ̀ yìí ń tọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe ọmọ rẹ̀ tó ṣe máa ṣèyàwó next president. sórí ara ló ń ta ẹ́ tó ti yẹ ara ló ń ta ẹ́ then àìjáde ń dà ẹ́ láàmú o jáde òwò ọkàn olùkó o já búrẹ́dì jẹ ọlọ́run ó mú mi ta ló ní láárí nínú fámìlì yín tó bí ọmọ tó dáa báyìí bọ̀dá ẹ sámínù tán bí ẹ lé gan pẹ̀lú ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó bí àkúbè ní gbogbo wọn. wo bí ọ̀gbẹ́ni èmi ti mọ̀ pé gbogbo 10,000 fẹ́ máa gbà lọ́wọ́ ọmọ yẹn náà kò kú ṣe pé ṣe lòun kó wálé kò dé sí ìmọ̀ ní òdìjọ́ tí n bá já atọ́ tí mo jẹ́ kó mọ bó ṣe ń ṣe láìfọ́ ẹ owó yẹn náà ṣe báwọn obìnrin olórí burúkú onífùrọ̀ gbogbo ọjà tí mo ń tà làwọn náà ń tà mí ò ní rà lọ́wọ́ mi wàá máa kó wọn lọ fún wọn bẹ́ẹ̀ ṣé oníjọ́ sì bá jọ gbá imú tí n bá gbà kan lẹ́nu nínú wọn èyí fáàrí ẹ̀bà àtẹ́lẹwọ́ mi ló máa dé sí máa jẹ́ kó. ara ló ń ta ẹ́ tó ti yí ọmọ tó ń ṣe ẹ́ èmi ò lè máa jẹba lójoojúmọ́ jẹ́ kí n sórí equation balance ni tí n bá mú tẹ́rẹ́ kí n mú kinní kí ló ṣe ẹ́ òfò ìwọ nìkan fẹ́ dẹ̀bi ti àyà tí kí ló dé oníjẹkújẹ. báwo ni kò sí wàhálà èmi gan máa tajà sí títì. tó bá bí ẹ dáa ìwọ kàn jẹ́ kí n rí i pé o ṣí ṣọ́ọ̀bù pé káwọn èèyàn máa mẹ́kì kọ́ lọ́dọ̀ ẹ tó ti yí ẹ. ó dìgbà yẹn. ìwọ wo. kò ń ṣe wá ń bí ọlọ́gbẹ́ni kò ń ṣe èsì máa dé ṣọ́ọ̀bù tán tó máa dé tó máa kọjá ti tèmi jẹ o. mo ń bọ̀ kò sáyè yẹn o. mo ń bọ̀. kò sáyè yẹn o. lọ ṣiṣẹ́ fún mi kó tajà fún mi my friend. mo ti gbọ́. torí mi ló ṣe wáyé. ókè ó ti yé mi. mo ti gbọ́. alágbára máa mẹ́rò bá bọ̀ lẹ́. No way. No way. I'm not going to take that from you. Bolagade, the kind of business man should man was straightforward. Oyinbo ni a bird at hand is better than 1 billion birds in the bush. Kí ló ṣe now? I ṣe business. Owó ṣẹ̀ṣẹ̀ wọlé. O tún no. I won't take that from you. Jọ̀rọ̀ pọ̀ easy kí ló mú business partner mi wá báyẹn. No. Ẹ sì mo lè sọ̀rọ̀ sá. You welcome. Ẹ sì nǹkan tí mò ń sọ ló yẹ kó máa jábọ́ báyìí. A mọ̀ ń sọ fún ẹ wípé wọ́n ti mú business mi fún mi. Owó ta nílé mẹ́ẹ̀ká ti pín yẹ. Jẹ́ ká mú 2020 ló owó ta nílẹ̀ nílẹ̀. Ká fi lọ́nà ilé sí ẹ̀ ló ń bẹ̀rẹ̀ sí fẹ́ fún ló bẹ̀rẹ̀ sí pariwo ló ń jábọ̀ lọ fún lókè. Something is wrong with you. How? This is business. Wọ́n ní owó ló ń gbójú ọ̀rẹ́ jẹ. Mo ṣe business mi bẹ́ẹ̀. I'm a straightforward businessman. Bọ́sùn ìbá àjọ ń ṣe ni. Ìmọ̀lẹ̀ ń gbéṣẹ́ wọlé. Gentleman. Hello. What is wrong with this guy? Farabalẹ̀. Àbí kò sáré. Who is fooling who? Done. Good. Nǹkan tí máa mú wa ó clean. Because àtijọ́ ń ṣe clean business. Ẹ jẹ́ ká pín ilé iná. Then do research to that. Ká ṣá owó, ìkan wá dé lójijì. Ká kú máa ṣàmọ̀. Owó tí mo ti gbọ́kànlé. Ká tún invest ẹ lọ gbowó. Ká search ká wo bó ṣe tó bá wà òkè máa tún tọwọ́ bá pò mí. Right, máa tún tọwọ́ bá pò mí. Máa tún fowó lẹ̀. Ẹ jẹ́ ká kọ́ ṣá ilé ká celebrate ẹ̀ náà dán. Ó dà kúrò mi jẹ. Ohun tí mò ń ṣàlàyé ni pé wọ́n ti mú sẹ́mi fún mi by 3:30 AM. Mo dẹ̀ bá ẹ discuss pé ẹ mẹ́ẹ̀ká tí kí owó yẹ.
ẹ jẹ́ ká mú 2020 ní owó tá a nílẹ̀ tẹ́tẹ̀lẹ̀ ká fi kúnra wọn ká fi rọrùn ilé sí ẹnu mi ò mọ̀rọ̀ sọ tó bẹ̀rẹ̀ sí jábọ́ tó ń speak bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ọ̀kan lọ́gbọ́n ìlú. I am a professional businessman. That's what I do for a living. Okay? What's your business bẹ́ẹ̀ Mr. Man? Owó tó bá wà lọ́wọ́ ẹ ní títí ẹ èyí tó sí lọ́wọ́ ẹ ó ṣe títí ẹ Mr. Man. Come on. Try to understand me. Don, excuse me. Okay. Now listen to me. First business must be shared. Then you now scrutinize the early, sudden, unexpected one to share the one. Then if it is clear and precise to you, then you invite me now popping. But the one time you know, you just celebrate Capricorn. I'm sorry to upset this. I only pin by say. Ẹ jẹ́ ká fowó àwọn owó ni mo sọ. Ṣé máa gba owó mi náà? Tó bá máa gbowó ẹ jẹ́ ká ṣe é ti gbogbo àwọn. Can you guys calm down? No. Mr. Man, calm down. Sorry, mo mọ tí mo sọ o. Ẹ sọ pé mo lo oògùn tí wọ́n á lo oògùn ni mo wọ̀. Èmi ò fọ́ọ̀gùn ṣe fíṣẹ̀sì mi náà. But listen, Don, kí ló ń bá mi fà? Is there any problem? Calm down! What's your problem, bro? Owó mi wà nínú nǹkan tẹ́ ń sọ yìí. Tí bá ní mi ò ṣe mọ́ nǹkan ṣáà ní kó mi fún mi ni. But you told me this guy is a normal person to deal with. Irú story wo nìyẹn? Calm down. Wọ́n ní okun òkè ń wò ó. Calvin. What you brought will make sense. Good. Listen, too early. Ká pín yẹn náà. Ká celebrate eléyìí náà. Kẹwàá jọ ṣiṣẹ́ wòwò. Tó bá wà okay, you can bring me in. Màá tún kó mi jáde. Do you understand this? Alágbára máa mẹ́rò bá bọ̀lẹ́. Ìlàìlà obìnrin bí ọkùnrin ni. Tètè wá bá mi lọ sọ́dọ̀ yàrá mọ́ tó ti yọ. 2000 ni wà mí mọ̀ pẹ̀. Ní mo láwọn kinní tí mo pè fún un pé kó bá ń fi ránṣẹ́ sí ọ. Mo pẹ̀ mọ́ wèrà lọ́nà o. How are you? Ẹ pẹ̀lẹ́. Bàbá olóyè. Bàbá. Ẹ pẹ̀lẹ́. Ọmọ yìí máa yáyè pọ̀. Ọmọ ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ kan ṣoṣo tí mo nínú ọba inú. Ọmọ ìní máa ń bá mi ra nǹkan lọ́dọ̀ iléèwé ọmọ. Àwọn nǹkan tí ń bà lè rí kà, òun ni máa ń bá mi rà wá. She's beautiful. Ó ṣe kí ni? Ó rẹwà pọ̀. Wọ́n máa ń sọ bẹ́ẹ̀. Wọ́n máa ń sọ bẹ́ẹ̀. Ṣé o máa ní bank account bẹ́ẹ̀? Èwo ni wọ́n pè bẹ́ẹ̀? Ṣé o máa ní ibi tí wọ́n lè send owó sí nílé ìfowópamọ́? Ṣèbí tẹ́ ẹ bá mi sí náà ní náà lẹ́ ń bá mi ń fowó àmọ́ mọ̀ yóò ní kò ní bẹ́ẹ̀. Èmi ẹ ṣe sọ́dọ̀ tèmi. No problem torí ọmọ tó bá ń tọ́jú irú yín ó yẹ kí irú èmi máa tọ́jú ẹ̀ ni. Òótọ́ ni àmọ́ bó bá wá rí bẹ́ẹ̀ èmi náà ṣoore kan fún ọ tí mo ti bọ́ ọ ṣẹlẹ̀ tí n tí sọ fún ọ ni. Ayẹta ni àṣejẹ ni béèyàn bá gbé amítàǹkì báyìí kó bẹ̀rẹ̀ sí ní yìnbọn kò sí bó ṣe lè rí kòkò lè mú yàn. Ìkan tún wá wà àṣejẹ ni asina wọ̀dà. Ásìdì na wọ̀dà. Mọ̀. A kò ní bàgẹ̀ fún ọ nìkan. Àmín. Bàbá gbọ̀ngbọ̀ lóko. Bàbá gbọ̀ngbọ̀ lóko dàbí kírun kẹ́mbùtọ̀. Ó dàbí kírun kẹ́mbùbọ̀ júwàdí àfọ̀rún mi lọ́jọ́ náà. Bàbá máa ṣàwò lọ́rọ̀ ń bù wá sílẹ̀ òkú ẹ̀bà wá ní wá ṣe. Oṣù rọ̀kẹ́ mi ẹgbẹ̀fà, ìrọ̀kẹ́ mi ẹgbẹ̀je. Kò mọ̀mọ́ sí méjì, ìtọ́jẹ̀ mi ẹ̀rin lọ. Kò mọ̀mọ́ sí méjì, ìtọ́jẹ̀ mi ẹ̀rin lọ. Ara ní bọ̀sán yangi, òjò dá ara rúdà bọ̀sán. Adé àfúyẹ́wọ́ tán, tí ìṣòro bá Olódùmarè. Kẹ́tẹ́ ìfẹ́gbẹ́, kẹ́tẹ́ ìfẹ́gbẹ́, ìṣe ìrẹ̀yẹ́wọ́ pẹ̀rẹ̀. Òkété ń bá gbà, ìṣe ìrẹ̀yẹ́wọ́ pẹ̀rẹ̀. Òkété ń bá gbà, ìṣe ìrẹ̀yẹ́wọ́ pẹ̀rẹ̀.
tí ń tó jìjì ẹ là. Konde! Nde! Erubakale! Nde! Ẹ̀rọ pẹ̀sẹ̀! Kúrò pẹ̀sẹ̀! Kúrò pẹ̀sẹ̀! Ibo ló kù sí ẹ̀jẹ̀ lọ! Àṣejẹ́ ni! Ó dàbẹ́. Ó yá. Ẹ̀dẹ̀ tún ní kíni. Dúnà ìyá Damilola kí ló dé tó jẹ́ pé alẹ́ wà ń bẹ̀ tájọ wà nú ilé ò ní sọ̀rọ̀ àárọ̀ kùtù tí n bá ti ń jáde báyìí wà á dúró gangan pé ká máa sọ ọ̀rọ̀ wo ni. Bàbá Dami. Ìyá Dami. Tó bá tiẹ̀ ń pe ogun ọkùnrin lálẹ́ tó bá wọlé sẹ́yìn wà ń rú wọn ni. Lẹ́yìn tó jẹ́ wípé tẹ bá kẹ́ tó wọlé rárá lọ́bẹ̀ ti pò gírígà má ló ń bó. Ẹ ti mú gbogbo ẹ̀tọ́ tẹ ti gbéjọba alẹ́ tẹ ti di káwọ́bẹ̀ àwa mi. Ṣé mo lè rí i bá sọ̀rọ̀ nírú alẹ́ tẹ́lẹ̀ wọlé ẹ̀ ni? Ẹ wo èmi ò fẹ́ràn o. Owó oúnjẹ a dẹ̀ máa ṣe bẹ̀ kò sóúnjẹ kankan lé mọ́ ọ̀rọ̀ tán. Tó tán. Bẹ́ẹ̀ ni. Ẹni tí wàá wá ṣe ni pé wá yá mi ní owó yẹn tó bá di weekend ṣèbé ni Tuesday tó bá di weekend Saturday máa fún ẹ. Bàbá Dami mi ò yáwó àyà àsánmọ́ mi ìyàwó mọ́ mi yáyàn lówó kankan. Mo ní kó o yá mi. Mo ní mi ò lówó tí mo lè yá yín bàbá Dami. Mi ò yẹ lówó tí mo yẹ ò san. Bẹ́ẹ̀ kí ló fẹ́ ká ṣe báyìí. Mo fẹ́ gbowó ni. Lẹ́yìn owó náà tó ní. Ẹ káàárọ̀ sà ẹ ra mà. Ẹ jọ ẹ ní sùúrù wọn ní pẹ́ wá ṣọ́ọ̀bù ṣé ńgbà tẹ mu pàrágà títí so n tó kù ní pé kẹ́ ẹ máa wáyàwó mi wá nú ilé. No, not at all. Ó ní ọmọ kan tí mò ń wá Damilola Dami yeah. Dami ọmọ mi ni ọmọ aládùbárí kọ́ ọmọ mi ni. Ẹ ra mà. Ẹ jọ ẹ ń béèrè Dami ṣé kò sí o. Ó ní nǹkan kan tó fẹ́ bá mi ṣe ni sà. Ẹ jọ kí nǹkan wo. Dami. Ìyá yẹ fún wọn náà. Sífù. How are you doing? Àná òun ò tí ì lọ. Ó ní nǹkan kan tí mo ń ṣe. Oníṣẹ́ kan ti fẹ́ kó bá mi ṣe my dear. At all. Daddy, mommy, ẹ bá manage it. Ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe. Okay, sir. Come on, my dear. Ẹ ṣeun Alhaji ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣeun. Dami. Wá bá mú gbálẹ̀ wọ́n mú gbálẹ̀ lọ. Má pẹ́ ọkọ mi. Ìgbàlẹ̀ tó máa padà wá wò. Anytime tó bá ti wá sí mi, mo máa yọjú sí. Ẹ wo ẹ free bí ẹ ṣe arọ ṣèbí. Not at all. Papa Fatoki. Ẹ ṣe goma. Papa ọ̀dọ̀ Papa Fatoki ni mo ti mọ̀. Ọ̀rẹ́ mi nìyẹn. Tó máa ń lọ bẹ̀ lọ bá wọn ṣeré lóòótọ́. Ọmọ dáadáa ni. She's my daughter. Dora. Yeah, Dora. Bámi, alẹ́ mi lọ́mọ wọn. Okay. Ìyẹn ni Dora. Okay, goddaughter. Ẹ ṣe gan. Ẹ dẹ̀ kú ìtọ́jú ẹ̀ sà. Ẹ ra sà. A máa rí yín máa sà. Dami. Dami, má tètè wálé o kó fara mọ́ wọn lọ́hùn. Kí ló ti ẹ̀? Owó èwo? Bẹ́ẹ̀ ṣẹlẹ̀ láàárọ̀. Èsì ni a wá ṣẹlẹ̀. Bàbá Dami má tọ́ wèrè. Fún mi lẹ́tọ́ má fẹ́ tọ́ mi. Kò sí pé má tọ́ wèrè, mo mọ̀ pé wèrè ni ẹ láti lẹ̀. Tó ọ̀rọ̀ ẹ ò jọ mí lójú. Má tọ́ wèrè yẹn. Farabalẹ̀. Wọ́n á padà rí wèrè yẹn láàárọ̀. Kò sí kankan. Mo ti gbọ́. Ṣé ìwọ ló bí ni? Àbí táwọn fẹ́ gba dáórì, ṣé ìwọ ló máa gba dáórì ẹ̀? Rárá, ta ló máa gbà? Wọ́n ló èmi kọ́ ni mo bí. Ṣé ẹ sọ kankan fún ẹ percentage ni màá yọ fún ẹ percentage. Ká owó káwọn yẹn tó wọ́n jẹ́ ọmọ pákùnrin oṣooṣù ṣùgbọ́n lẹ́nu kó wọ́n rí burúkú wa. Sọ̀rọ̀! Ó jẹ́ sọ̀rọ̀ sókè láàárọ̀ ẹ̀, ó sì mọ̀ kankan. Wọ́n ní ọlọ́gàá ní bàbá wọn yà. Ọjọ́ pé wọ́n bí wọ́n. Nìṣónú lé. Mi ò lọ nílé ọbẹ̀ tòjòrò ni pé wọ́n bí. Nìṣónú lé. Ọjọ́ pé wọ́n bí. Nìṣónú lé mẹ́fẹ́. Má wọ mi níṣó. Nìṣó. Obìnrin bí ọkùnrin ní Delilah
ta ló fẹ́ gbé náà wojú ẹkùn láì ṣàrò dìláìlà dájú pa lọ́rẹ̀ kálá dìláìlà àtàkùrọ̀ wọnú àdó ó wọnú àdó lọ dìláìlà dìláìlà ni o dìláìlà dìláìlà ni o wọ́n níbi líle líle láti bọ́ ọmọkùnrin kì í ṣe ọmọkùnrin nìkan ni. Chief papa ẹ mọ̀ kó ọjọ́ mẹ́ta ẹ̀rọ sá ọwọ́ rẹ̀ ẹ kó ọjọ́ mẹ́ta ẹ ṣe mo dúpẹ́ ọjọ́ ìyá mi gbogbo lé ń kọ́ ẹ̀rọ mà ìsìnwó ẹkú rìn. àwa nìyẹn àmọ̀rí ṣé ò tí ì mo rò pé ó yẹ kí Dami ti sọ fún mi ni. pé kí ni. kò sọ nǹkan kan kí ló ṣẹlẹ̀. mo ní mo fẹ́ wá mú lọ sí kò lẹ́nu. abájọ ẹ gbà mí. ó ń dirù lóòótọ́. ṣé ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ sífù ayé àwọn obìnrin lẹ rí yẹn o ṣó ti yé yín ọmọ yóò sọ nǹkan kan fún mi o. Papa last time tí mo wá sí ibà mo rí pé èèyàn dáadáa ni mo wá fẹ́ ṣoore fún yín but ẹ̀yin ti dàgbà mọ̀ pé Dàmọ́lá ọmọ kékeré yìí ni tí n bá mú lọ sí kò and the next 1 year and a half a padà wá síbí a wọlé yìí a kọ́ mansion fún yín you deserve to live in a mansion. ilé this is an old house mo fẹ́ kí n máa gbé inú mansion. sífù pé ọdún kan àtààbọ̀. lágbára lọ how was you my dear. ṣé mo sọ mo ló dirù. ẹgbẹ́nu dákẹ́jàre ìwọ ìmọ̀ burú o ṣé ìwọ fẹ́ dánrù nǹkan báyìí wo o lè sọ fún èmi tó sì mọ̀ bí àárín mi pẹ̀lú ẹ̀ ṣe rí mi láìkẹ́ o mi láìkẹ́ o. Daddy Dami ẹ mọ̀ nǹkan tí fẹ́ ṣe let me have your bank details. èmi ní ẹ wo ṣe bákan àkáǹtì mi. yes èmi ní that's good. tó ti yé yín ṣe rí anything tó bá ń bọ̀ nínú ilé yìí tó ti yé ọ̀dọ̀ mi ni ó máa wá o ọkùnrin ni ẹ ò chief ìwọ náà mọ̀ o. let's do it this way sir. which way. ẹ̀yin méjèèjì ẹ mú tí ń wá ẹ̀yin náà mú tí ń wá. ó dáa bẹ́ẹ̀ torí kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá. chief ọ̀dọ̀ mi ni kò ń wà bí mo yó bí mi ò yó tó ti yé yín. àzọ lórí ilé. o bẹ́ẹ̀ gbé bí mo ṣe fẹ́ kẹ́ ẹ ṣe nìyẹn. okay no problem. chief ẹ má fàárí apá kan dá kan sí o. ẹ máa ṣẹ́jú síra yín ìwọ ń tiẹ̀ kò sí tó máa ṣe wàá lọ rí wàá bọ̀ rí ọkàn mi balẹ̀ ọkàn tó ti jẹ́ chief ọkàn mi chief ó yá. ẹ ṣe go papa ẹ máa receive láti ẹ ti bá ti wọnú mọ́tò. get in the car. ṣé ẹ bá wọnú mọ́tò. ẹ ránṣọ bẹ́ẹ̀ bá délé o. ọ̀dà ẹ jẹ́ ìsìn yín dédé mọ́tò. ẹ má jọ. obìnrin bí ọkùnrin ní dìláìlà ta ló fẹ́ gbé náà wojú ẹkùn láì ṣàrò dìláìlà dájú pa lọ́rẹ̀ kálá dìláìlà àtàkùrọ̀ wọnú àdó ó wọnú àdó lọ dìláìlà dìláìlà ni o dìláìlà dìláìlà ni o àtijọ́ àti mú ẹni ó lè gbé ní ṣubú ó lè gbé ní dìde àtayébáyé ni nìkan ti máa ń jù kan agbára máa ń jagbára lọ ògùn jogun lọ ògùn jogun lọ o èèyàn kan ló máa jù kan lọ alágbára máa mẹ́rò bá bọ̀ lẹ́ dìláìlà obìnrin bí ọkùnrin ní dìláìlà ta ló fẹ́ gbé náà wojú ẹkùn láì ṣàrò dìláìlà dájú pa lọ́rẹ̀ kálá. Dami, my beautiful daughter. Welcome to my world. Feel free, okay? Feel comfortable. Ṣé bí ìpele papa ẹ lọ wá? Yeah! Ọmọ mi ni ẹ. Relax. Ṣé bó ṣe wọ̀ ẹ́? Hello guys. Meet my daughter, Dami. Àwọn méjì tí mo mọ̀ pé ẹ̀yin méjì ò tí mọ̀.
But you be my right hand, my second in command. Mo ṣe ní kí n fà lé lọ. Ìfẹ́ kò fà mọ́ra. Ẹ mú bí àbúrò yìí. Kẹ́jọ máa roll. Baba, ẹ ti sọ, ẹ ti explain, but ẹni ká mú bí àbúrò. What's she bringing to the table? Like, what is she offering? Yẹni kókó now. You get, guys. What's she bringing? What's she offering? Manners. The duty. Let me get this clear to you. You're richer than I do. You're older than I do. But I, Manners, British Bulldog. I'm your godfather on the street. But just to remind you, very close to your grave. You know me. Manners. Wọ́n ní abẹ́ tá fi fa orí igun. Tá fi yọ gbogbo àkàlà. Ọ̀rẹ́ torí àti òru ẹ̀. Kò sharp ni. Ká ní abẹ́ náà mú mọ́. You're a little boy. You are a little boy. I know that I'm a little boy. I've been doing this shit ever before you're ever born. Don't dare try me. All right. I said it earlier. Tó bá dùn. My daughter, right? Orí àpá. It is me. Don the Tuote. I know. I said it earlier. You're richer than I do. You're older than I do. But on the streets, I manage the British Bulldog. I am your godfather. So clean. I want you. It's a deal. I don't toot. It's a deal. I keep repeating myself. It's a deal. Hey. Don't try it. Your days are numbered. Yes. We shall see. Papa, ẹ ṣé gan. Mo dúpẹ́ pẹ́ òkun. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀fà. Ẹ kú àgbálẹ̀ mi. But Papa, mo ní challenges ńlá kan wájú mi. Ó ní one bastard, one beast tí èmi àti ẹjọ́ ń deal. Tí àwọn ọmọ mi bá ti gbéṣọ́ lọ sọ́dọ̀ ẹ̀, ó máa ń pa àwọn ọmọ mi jẹ. Ó máa pa mí lọ́mọ. Papa, I want to deal with him. I want to crush him. Baba, mo fẹ́ pàdé. Dákun. Ṣé ráwọn òyìnbó tó ọmọ ń sọ ó ju ọjọ́ orí tèmi lọ bá ń bomi sí díẹ̀. Okay. Mo fẹ́ run jẹ́gẹ́jẹ́gẹ́ báyìí. Mo fẹ́ kó mọ̀ pé mo ní bàbá kan ní gbẹ̀jọ́. I want to deal with him. Wọ́n fọkàn rẹ̀ balẹ̀. Ewúrẹ́ rẹ̀ ti sátọgbà lọ. Ó di dandan kó gbà ó gbà á. Sọ̀rọ̀ mi yọ báyìí. Ìtọ̀ gẹ̀dẹ̀ ní kò sóhun tá a yáàdà fẹ́. Wò mí wò. Ògùn tí ń bá ṣàtì ò bàjẹ́. Ewé rẹ̀ ló fi agbádá bìkan kú bìkan. Ìwọ kọ́ mò ń wò yìí. Èmi rí bàbá. Gbọ́dọ̀ mò ń bọ̀. Wọ́n fọ ní kinní kan ọmọ rẹ̀ ó fi sára bọ́n bá ń lọ fèsì ẹ̀. Ẹ ṣé bàbá. Kọ́ọ̀sì ẹ̀sìn mi lọ́rùn. Báwa láàsì lọ́rùn. Kọ́ọ̀sì wèrè. Wọ́n gbà.
Atakoro wanu ado, o wanu ado la. Delilah, Delilah ni o. Delilah, Delilah ni o. Smart. You're going for the next trip. Baba, why now? Why? Ẹ ṣe máa ní mo máa lọ fún next trip. Ẹ má ṣe báyìí now. Ẹ wo, kò ṣe dandan kí n máa jáde all the time. Our guys ló pọ̀ on ground yìí. You understand? And Gerard is due to go for any other trip. Any trip tó bá fẹ́ lọ, Gerard lè lọ. Gerard, you good to go, bro. Lọ báwo? Ọ̀gbẹ́ni wa, ẹni tí ò bá lóògùn àrùn yàkó lè jáyàn o. Èmi ò lè lọ o. Lọ́bí ti báwo? Má gbé yẹn wá o. Since tí wọ́n ní ò lè lọ, no shit, ọ̀lẹ́ ni ẹ mà. I trust Maka. Maka, you can go. Wow! Maka báwo? Ọ̀gbẹ́ni mi Makanaki. I no dey go anywhere. Guy who wan die. Kó o bẹ jọ. It's fine, Baba. It's fine. Anyway, wọ́n ní what a man can do, a woman can do better. You understand? Better. You're going for the next trip. Boss, èmi o, gẹ́gẹ́ bí èèyàn kan, mo lọ forí tẹ́kù rárá o. Boss, how go? Dami. Olúwa Damilola. I am deeply proud of you. Ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ tẹkùn àti ọ̀rọ̀ ẹkùn ni. Afọkèrè. Ọ̀kẹ́rẹ́ tó máa gungi ọ̀gẹ̀dẹ̀. Èékánná ẹ̀ gbọ́dọ̀ mú sásá. I am proud of you. Ṣé orí ẹ̀ kí n ṣàdúrà fún ẹ? Wàá lọ wàá bọ̀. Ìkọ́kọ̀ kì í kọ́ ìjù lẹ́sẹ̀. Ìtàkùn tó ní kí ni máa gùn kí a lọ. Ohun tèrè ló ń lọ. A lọ bọ̀ ní títí ẹ̀. Wọ́n lé ní lẹ́yìn jagunlabi láwájú. Ẹ wá ra àwọn ta dandan ní ta ìdán. Ẹ wá ra àwọn Ọ̀gọ́gọ́rọ̀ ọmọ ẹni mú o. Bí n bá rí tírọ́fì, máa mú ògógóró ní mú. Já mi lẹ́yìn. Kíni yẹn mú lẹ́nu. Káfí lẹ́yìn sùn. Báńbù ọtí. Ẹ fọwọ́ àwo bà. Ẹyin tó ní ilé ayé. Ọtí ìdáàpọ̀. O ti tó òun wéèsì ẹni. Kàtà sílẹ̀ kàtà sẹ́nu. Ẹyọ kan ti tó. Ń mú mi lẹ́nu jàre. Ifá. Àdàtán ni ẹlẹ́mọ́dò láṣẹ́rò. Àdàtán ni nǹkan ẹlẹ́mọ́dò láṣẹ́rò. Àdàtán. Ó ti yé mi. Jẹ́ dúró níbẹ̀rẹ̀ kòtò báyìí wọ́n gbàdá ní. Ìbádàtán ni wọ́n. Jẹ́ kí mi dúró níbẹ̀rẹ̀ kòtò. Ọ̀nà fún mi àgọ́ ẹrù ń bọ̀. Àánú ẹ̀ ṣe mí. Alànà délẹ̀ ni. Ṣàrọ̀ra. Yóò tiẹ̀ gbọ́ nípa àwọn ọmọ ìbò. Jẹ́ kó délẹ̀ kan tó sọ̀rọ̀. Jẹ́ ó délẹ̀. Yóò tiẹ̀ gbọ́ nípa àwọn ọmọ yìí. Ọmọ rẹ̀ àti Ọ̀túnba. Ṣé Damilola? Yàtọ̀ fún èyí tán ti wá tán lọ, àmọ̀dúró ẹ máa lọ bí oṣù bíi mélòó kan báyìí mi. Ṣé kò sí ṣá? Kò sí. Oníṣẹ́ kan tí n fẹ́ bá Ọ̀túnba ṣe ni. Ọwá ní fún ọ ló ọwá tankọ́ àwọ sí àkántáǹtì mi. Ó fẹ́ fún mi ní owó. N fẹ́ bá a ṣiṣẹ́. Nínú owó náà, ọwá ní fún ọ ló ọwá tankọ́ àṣẹ àkántáǹtì mi. Ṣé òun ò lákàntì nọ́mbà mi lọ́wọ́ ni ló fi jẹ́ pé ìwọ la máa fowó rán sí mi? Kí ni ìtumọ̀ yẹn? Bí ìwọ lo níyàwó rẹ máa ń jí fóònù rẹ gbé yóò mọ̀ bóyá wọ́n ṣẹ́ǹdì owó lóṣù òpè ń ṣe bẹ́ẹ̀. Ok, orí yẹn sọ. Èló ni? Àbàtẹ̀
about 100,000 àmọ́ tá a bá ní ayọ̀ owó tí wọ́n fi gbà mbẹ̀ yóò kù about 99,500 wọ́n yọ owó tí wọ́n fi gbà mbẹ̀. láyé ká má rí ní Paul wí so wọ́n fẹ́ fún èmi ní o wọ́n ní kó fún mi lówó so owó tèmi ni wọ́n á ti wá máa yọ àbàọ̀tẹ̀. ṣé tèmi nìkan ti yọ. irọ́ wo Ifá Ọ̀rúnmìlà sọ ara ẹ o o mọ̀ mí o pé kí ni. gbogbo rádàrádà tó kó ìfún ẹran tó kó sọ̀rọ̀ máa yọ o. ṣé mo lọ rà lọ́jà ni. ó lọ jí ni. ṣé mo lọ rà lọ́jà ni. máa béèrè. ṣàkíkọ́. fùkù ni. ní kí ni. ní kìnlá pẹpẹrẹ mú ẹni ìwádìí tó ṣí èrè. tó bá fẹ́ kí Ifá máa dá ẹ lóhùn wọlé ń sìn kó owó mi jáde. a lọ gbà ń págà ni. págà láti gbà. ó yá wọlé ń sìn kó já lọ. ìmọ̀ bí mo fi ATM mi sí mọ́ mo á lọ gbà ń jókòó náà. Ifá wà á tẹ o. jẹ́ ń tẹ́ńtẹ́bù kò sọ̀rọ̀ mbẹ́ mo ti yó. màá dà ẹnu o. ó dà mo ti yó. wo jágórí ẹ pé o. èmi náà gbàdúrà. máa lu ẹ orí ẹ yí ni. lórí awo. ojú Ifá máa lu ẹ bólẹ̀. Ifá ló ṣe mí rán o mo pẹ́ lóṣòdì dáadáa o. Ifá ló ṣe èmi jiná máa lu ẹ tó jẹ́ pé. lémi náà. kí ni Ọ̀rúnmìlà ṣe ha. èmi sọ bẹ́ẹ̀ fún ẹ. ó dà mo ti yó ẹ̀kọ́ wá àpò mi ń gbà náà. tó ṣí èrè. má fẹ́ ṣùlẹ̀ ṣẹ́ o. ìwọ àti tani. má tẹ. tó ṣí. má gbà mí ní kinní níbi. máa fọ́ ẹyin méjèèjì. alágbára má mẹ́rò bá bọ̀ lẹ́ ìlàìlà obìnrin bí ọkùnrin ní ìlàìlà ta ló fẹ́ gbé náà wojú ẹ̀. mo fẹ́ kó sọ fún mi irú kọ́ọ̀lù wo ló put off fún mi ẹ̀ you don't call me like that gbogbo àwọn ọ̀rọ̀ tó ń bá mi sọ come on Tuti èkìní kẹ́bẹ̀ èkejì kẹ́bẹ̀ ìkẹta kẹ́bẹ̀ why tó yẹ pé nǹkan tó tọ́ sí mi wà ń jò ìgò mi wá dàlú lábẹ́ why manners wọ́n ní oko kí n jẹ́ ti bàbá tọmọ. Come on, don't kill me like that. Don't Tuti. Hey, man is the British bulldog. Èṣù máa ń gbénú mi gan. Torí náà ni mi ò ṣe ń dalẹ̀. Blood, tear, honesty, alive, betray, death. That's all I play now. Don't tell me that. I believe in blood. I drink blood. What I do for a living is drugs. Drugs is not for a gentleman. No, she can't, man. Magic look me deceive. I am a crazy man. I can do anything. I can go any length. Don't let me lose my temper. Be warned. Manners, be warned. Don't Tuti. I love you so much. You're a very strong guy, you know. Olejego. I told you. You senior me, you're richer than I do. But on the street, oh my way, you gone. You they fear me, you know. But what I said earlier, me okay, darling. But you're getting fucking up, you know. There's difference between blood and flesh. Don't doubt me. Man is the British bulldog. Or Ganga or Kosho. I don't want to get it tough with you. Now listen to me! It's a deal. Look at you! Above before. I am! You shall face my wrath. Very, very close to your proximity. And I will deal with you. I never leave. I'm close to you. I will deal with you. You want to feel my wrath? You want to see the bad side of me? You should know who done the truth is. It is good to live long. Or better than to play with your grave. Good. You know me. And I promise you. Please. And I promise you. Tó bá ti jẹ́ pé èjì tó ti lò láyé ti tó, ló ṣe ń brag by. You senior me and I love you. And I want you to change. You don't want to change. You are close. You are close. You bragging. You are bragging. Níwájú tèmi.
No, what's in brag? You don't share your real. Manners. Don't forget. Don't do it! Ogunemi. I will deal with you. Leave my house. Nuisance. Wọ́n ní ká má ṣèkà. Mo dúró pé mo ò ní ṣèkà. Being a real man, a successful businessman. I don't do it. I will deal with him. Papa, 5 million really? Papa, 5 million just account to me, Papa. Papa, no. Iṣẹ́ àwọn mo ṣe fún ìtẹ́lẹ̀ fún 5 million. Guy, take am easy. Farabalẹ̀. Ṣé òun fọ́ ni? No dey fall now. I tell you me no dey fall. Red Bulldog. Ọmọ ìyá mi. I appreciate. Ọlọ. Papa, na wetin I do for una for this squad? Papa, just tell me wetin I do. Okay, ẹ fẹ́ kí n pa ìwà bí? Ṣé ẹ méjì na mẹ́ta? Ṣé family kan ni ó di old generation? Ẹ jẹ́ kí n mọ̀, ṣé ògbà àdúgbò kan ni audio community? Makanaki, boss. My name is Manit. British Bulldog. You dey try. Owó ìlàgùn ẹ̀kọ́ ló ń gbà mí tó wá yẹn. Alaye, Makanaki. Afọ ọmọ mi. Tú ẹ ṣe wákàtí ní sí ni. Ọmọ bàbá ló ní kí n pín. 2 million! Bàbá, ẹ ṣe sá. Ìbàjẹ́ bàbá. Wọ́n lọ, máa jáyé lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ pẹ̀lú àlàyé yẹn. Owó iṣẹ́ tẹ́ ń ṣe kọ́ lẹ́ ń gbà. Òbò olè. Kò mọ̀ pé kò easy àti rówó. Ó ń ṣòwò bó ṣe wù. Àwọn tó tún sáré ikú fún, kò tún tọ́jú wọn dáadáa. Ìwọ ń lo gold. Àwọn ọmọ ń lo bronze. Ìwọ ń lo Roberto Botticelli. Àwọn ọmọ ń lo slippers. Ìwọ ni kọ́kọ́, I dey see everybody. That 5M wey I give you, you no do me anything. But your effort over there now, I just pay you. Say I dey appreciate your effort. Bàbá 5 million pọ̀. Ó yá àbá, iṣẹ́ rẹ̀ fẹ́ ràn mí. Tó bá ṣe iṣẹ́ tí mo rán ẹ, tí mo fẹ́ rán ẹ, máa fún ẹ ní extra money 25M. Naso. Bulldog. Naso. Red Bulldog. Bàbá 25 million. Àgbà mo ti ready. Focus. Focus. I want to reason something. Like, okay, let's go back. You know, when you travel, the land other guys will share, talk around. I like more power. One could be like that. Ṣé you understand? Kò ṣe pé mímú ọmọ ẹ wá ní issue ọba láyé ṣe introduce any issue. Pick up for the fact that I like to place ọmọ ẹ above every other person. Kò yẹ. Àti ọmọ tó dé lánàá. Ọkọ bẹ̀rẹ̀ sí pé every other person ṣe wà ní ìtumọ̀ ní mímọ̀ àfọmọ ẹ nìkan. Ṣé you understand? Wọ́n fi kó ro bọ̀kan. O kò wọ́pẹ́ ìwọ fún ara ẹ̀ focus. Wọ́n lè wà ní position ọmọ ẹ̀ wá. No, kò wọ́pẹ́ báwo lè máa rí. Normal, everybody knows what most people do. Ṣé you get? And this is our job. It's all about upgrading. Ṣé you understand? Wá ṣe upgrade sí. Làkó ṣe máa rẹ́rìn sí.
Okay, you see that girl. I mean that lady tó wà tó ń títí fún ara. Ó post ọmọ ẹ wà. Ó kọ imagine what you are post ẹ lásán. Báwo ló ṣe máa jù? Don't think pé tó bá pa ọmọ ẹ. Ọjọ́ you be in that post. Like you could drop it. Àbí kí ló feel? Makanaki. I understand your motivation. Gbogbo ọ̀rọ̀ ẹ pátápátá báyìí ló mú mi. Tí bá máa gbọ́ eyé dáadáa, kó tó ń tra láti sọ fún mi sìn. Ni pé kí n mú Delilah balẹ̀. Focus, ọmọ ọgbọ́n. I dey feel you. Wọ́n náà ò ta lọ ní gẹ̀ta ẹ̀. Wọ́n tún mi lọ ìwé ìdúnlá kú ẹ̀. Ìyẹn kọ́ ní ìṣù ọ̀pọ̀. Ṣé you get? But ó lè kọ́ tó tọ́ sí yàn. Ṣé you get? Wọ́n kọ́ arrange. Kò clear the life for bẹ́ẹ̀. Ọmọ every other thing má fọ̀ mo wà lẹ́yìn ẹ̀. You achieve it for real. Makanaki. No problem. Ọmọ ọgbọ́n. Delilah, you are dead. Delilah. Alágbára máa mẹ́rò bá bọ̀lẹ́. Delilah, obìnrin bí ọkùnrin ni. Mo wá rí ọ fún very important one. You know, time tí mi ò sí lára mi tí mi travel. Ìgbà yẹn náà mú ẹ dé. And àtìgbà tí mo dẹ̀ ti dé, mi ti ń watch ẹ. Mi dẹ̀ rí pé ojú èèyàn tí mo like gan. I like your actions. I love everything about you. Ó ṣe wà bẹ́ẹ̀ kí kíní kò ní kúrò. Ọ̀tá pọ̀ o. Ọ̀tá pọ̀ gan. And mo notice nǹkan kan. Mo rí pé Don Tutti, the boss of the boss. Mo realize pé wọ́n love ẹ gan. Èmi náà dẹ̀ like. But Delilah, you have to be very, very careful. Má jẹ́ kó já ẹ láyà. Wọ́n ti ní kí n wá pa ẹ́. But obìnrin ni mí. Obìnrin ni wọ́n náà. But obìnrin bí ọkùnrin làwa méjèèjì. I'm not gonna do that. Because I really love you. One thing I want you to know. Be careful, Delilah. Be very, very careful. Tó bá ń lọ wájú báyìí, kó máa ṣọ́ ẹ̀gbẹ́ ẹ méjèèjì. Tó bá ń rìn sẹ́yìn, kó máa wẹ̀yìn wò dáradára. Torí pé kí ni? Àwọn ọ̀tá pọ̀. I understand you very clearly. Well, I really thank you. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ gan. Torí wípé tí bá ṣe pé èèyàn gidi ni ẹ́, èèyàn rẹ̀ wà jíṣẹ́ tó ń rẹ̀, bọ̀ kò ṣe é mú ni mí o. And you don't try it. And if you try it, you know who I am. I'm real to you.
But I like you, you're sincere. You're trustworthy. And that way, I want us to be together. So, ọmọ yìí dànù ọyá wọ́n lọ bá mi ra pure water oní 15 naira wa tó tutù dáadáa ọyá ọyá. Àtayébáyé ni nìkan ti máa ń jù kan, agbára máa ń jagbára lọ, ògùn jogun lọ, ògùn jogun lọ. wá bí kí ló ṣe ó sọ nǹkan nu ni. mo ń béèrè Dàláìlà ni sà. Dàláìlà ló ń bọ̀ ló ń ṣe gọ́gọ́gọ́ bí adìyẹ Greek so o ò ní ọpọlọ wá wojú mi ṣé o kì í ṣọmọ Yorùbá ni o dẹ bí n ṣe o dẹ ń ṣe gọ́gọ́gọ́ o fẹ́ tẹnu bọ̀ mí lẹ́nu ni. bẹ́tà bàtà àwọn náà bọ̀ kí wa. ta ni yín. àwa mẹ́ ẹ ṣàṣẹ́ bí ni Dàláìlà ń gbé. mo ń sọ fún ẹ you wanna kiss me. no sir. so kí ló fa wèrè. ṣé kìí ṣe room 8 wá sí. room 11 wá ń bí wèrè kò sí Dàláìlà kankan nù lẹ́ńbí o kò la etí ẹ̀ kò gbọ́ so ti yé lọ sí ilé kejì ilé tó ń wò yẹn bóyá Dàláìlà ń gbé bẹ́ẹ̀ mi ò lè sọ. jẹ́ kọ́ direct junction sí. ṣé ibi màá gbà bí straight away. ọ̀dẹ̀ Dámilọ́lá lórúkọ ọmọ tèmi. On point. On point. kí ló ṣẹlẹ̀. Guys, my enemy is not my friend. Ẹ̀yin bọ̀ lẹ́sẹ̀. Ẹ gbà mí èmi lẹ́yìn kí ní burúkú tẹ̀ kí ló ṣe ṣalámọ̀ yìí èmi ni wọ́n ń fìbọn ló fìbọn alẹ̀ mọ́. tẹ́ bá yìnbọn yẹn tó bá ràn mí ẹ lọ́ọ́ máa lè ní mí kí lẹ fẹ́ ṣe. lọ síbo. ẹ máa gbé yín ẹ̀ nílẹ̀ ìgbẹ́. máa gbé mi kí ló ṣẹlẹ̀ gan tẹ́ fẹ́ gbé mi kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ̀dùn náà èwo ni gàrà kí ló ṣe yín náà kí ló ṣe yín. ẹsẹ̀ mi ò gbọ́dọ̀ kan lẹ o. ẹ wo n tí màá bá yín fa. ṣé ibi lọ fẹ́ gbé ní sí. ẹ jẹ́ máa wo orí mi nígbà kí ló ṣe yín. ẹ wo n tí màá bá yín fa. n tí màá bá yín fa. Respect. Movement. ọ̀tá mi mọ́ bá ṣe ń gbé màá yín sí. Yes, ma. Let's go. Alágbára máa mẹ́rò bá bọ̀ lẹ́ ìlà
obìnrin bí ọkùnrin ní Delilah ta ló fẹ́ gbé náà wojú ẹkùn láì ṣàrò Delilah dájú pa lọ́rẹ́ kálá Like, I like you. Ọ̀rọ̀ tí n bá lè bọ́ ọmọ ìyá mi sọ ni màá bẹ́ ẹ sọ. Ó yẹ. So, ọtí lọ school. Makanaki. Makanaki. Mo ti wí ẹ tán. Mo ti mọ̀. Kò dẹ̀ sí ohun tó wà lọ́wọ́ máa jìyẹ ìwọ Maka. Táwọn òdì òkè mi dì láíláà mọ̀. Maka. Ẹmu. Ẹkì. Ẹranko bí ọ̀rẹ́ ló pè ní. Ẹ̀yin wá kó èṣùkù àgbàdo wá bá èmi. Ẹ̀yin kó èṣùkù àgbàdo wá bá èmi. Take out! Who you be? Take out! Now they talk, you dey back. Now me dey come red bulldog. To bá sọ tó ju rẹ̀ ni màá fi máa fọ́ orí ẹ̀ dànù. Who dey talk to? Who this one now? Mo clear this fucking Janet now. Enter am. Mọ́lẹ̀ odidi dọ̀kẹ́ rí jèrè. See, I don't understand. Like, kò yé mi, I don't understand at all. Wetin I dey do here? Like, wetin we dey do here? Because I no get. You call me, you talk say we wan see, I reach here, kò yé mi. Kí ni gbogbo ìjókòó yìí wà fún? What's it about? I will explain to you. Explain! We are here for peace. And we are ready to make the peace with you. Oh yeah? Why are they pé a lè gbàgbé wọlé? Because you know you are very strong. So we are here for peace. Abi? That's so. Red dog. We are here for peace. Kí ló ṣe yín? You are not in the position to negotiate peace. Yes. See. Tí peace bá fẹ́ wáyé, the two dons máa jókòó. My own and your own. No máa jókòó máa jọ sọ. Don't tèmi á dẹ̀ fún mi ní pé ó yá smart o, blah 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 or peace o. Kò ń ṣe ẹ̀yin. You don't have the right to discuss peace. No, you don't. Ní. Ṣé o sọ fún wọn pé òní ni? Yes. I don't have time for shit. See, nǹkan tẹ́ bá fẹ́ sọ gangan ni kẹ́ sọ. I'm not patient. I don't get patience like that. Kí lẹ̀ yan, kí lẹ̀ sọ. Red dog. Why this? Yeah. This is the only language I understand. Yes. Ó dẹ̀ yé mi gan. I understand it well. Language yé gan. Jaka we are not about language here. Let's see. I was expecting that. Wicked teeth. I eat dialogue. I believe in action. Yes now, and it's 2 against 2. Oh yeah now. It's 2 against 2. I have you for Shia. What the fuck are you doing? Yes. It's 2 against 2, man. Yes. I got just 5 minutes. Kiloshi. Get up. What are you doing?
Drop that in your feet. Drop me! Hold! Man, You there? Calm down. We can do peace. For where? You guys should chill now. Move it. Move. Stay away. Move! You see, if I see money say no yet can so into professor. Though I'm taking some risk also. And professionally I don't need to come and notify you. Yeah, but you know I love you so much. You know that. And your bad one boy any oro nile and ogiri neti, you understand? I'm sorry to notify you that by tomorrow your father will be no more. What? My father? How come? I'm sorry to notify you, Lord. I got to take my leave. Alright, thank you. Tó bá tún ayé wá, ò ní dánwò ẹ̀wò mọ́. Ta ló fún ẹ lágbára? Mo tún kó gẹ̀ẹ́sì wájú èmi.
ẹni tó bá lóun wá palẹ̀ yóò mọ níbẹ̀ fà. Ìwọ kékeré. Kékeré lábẹ́rẹ́ kéré kì í ṣe mímì fàájìjẹ. Alágbára máa mẹ́rò bá bọ̀lẹ́. Ìláìlá obìnrin bí ọkùnrin ní. Ìláìlá ta ló fẹ́ gbé náà wojú ẹkùn láì dá o. Ìláìlá dájú bá lọ̀rẹ́ kálá. Ìláìlá àtàkùrọ̀ wọnú àjò ó wọnú àjò. Ìláìlá ìláìlá ni o. Wọ́n níbi líle líle láti bọ́mọkùnrin, kì í ṣọmọkùnrin nìkan ni. Ibi líle líle láti bájí kanjú ààyè, obìnrin bí ọkùnrin àti kanjú obìnrin. Jẹ́ ń gbádùn ooo, ló máa gbádùn ooo. Ibiṣẹ́ ni láti mọ ní lálẹ́. Ibiṣẹ́ ni láti mọ ní ọ̀lẹ́ o. Láti mọ ní láti tọ́jú o. Ọ̀nà fún lọ́nà rún. Ọ̀nà fún lọ́nà rún.